Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o. Gbogbo ọmọ Yorùbá, ọdẹ òdùnbí, ṣàlàáfíà làbá gbogbo lé. Ó sì tún dójú ẹ o. Ìdí tá a fi ń pariwo pé a gbọ́dọ̀ gba orílẹ̀-èdè wa rèé o. Bẹ́ẹ̀ ni, ó ní àwọn kan tí ó jẹ́ pé wọ́n ń ba ojú àwọn ọmọ ìlú jẹ́. Bẹ́ẹ̀ ni, àwọn ọmọ ìlú yìí tẹ́ bá jáde kúrò nínú Nàìjíríà bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí, pé lọ sí ìlú míì, bí wọ́n ṣe ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ Nàìjíríà, tẹ́ bá kúrò nínú Nàìjíríà, ojú àgbà yín tì. Ṣé bí àwọn ọmọ Ghana bí wọ́n ṣe ń fi Nàìjíríà tí wọ́n fi wọ́n rẹ́rìn-ín, tí ọ̀pọ̀lọpọ̀ wọn ní pé kí wọ́n á kúrò nínú ìlú wọn la fẹ́ sọ ni? Àbí tẹ́ bá dé US bọ́n ṣe ń pariwo àwọn ọmọ ìlú yẹn tó kù díẹ̀ káàtó, ṣé yẹn la fẹ́ sọ ni? Àfi kí Elédùmarè gbà wá. Lọ́wọ́ yìí, eléyìí tá a fẹ́ sọ yìí ó gbẹnu tán. Àṣírí ti tú o, ṣùgbọ́n bí àṣírí wọn ṣe tú yìí, ó tún gbé ìtìjú dání. Eléyìí ó gbé ìtìjú dání fún gbogbo àwọn olóṣèlú ilẹ̀ Nàìjíríà. Lọ́wọ́ yìí, láti Niger, Mali àti Burkina Faso, àwọn olóṣèlú wọn ń bẹ̀, wọ́n ti pariwo síta o. Wọ́n ní pé àwọn gbọ́dọ̀ tú àṣírí bó ṣe ń lọ. Àṣírí bí àwọn olóṣèlú bí wọ́n ṣe ń fún àwọn tó ṣe ń rú àwọn agbésùmọ̀mí ní agbára. Nǹkan táwọn ìjọba Niger, ìjọba Mali àti Burkina Faso tí wọ́n gbé jáde rèé láìpẹ́ yìí, wípé àwọn máa tú àṣírí àwọn olóṣèlú tí wọ́n ń rán àwọn Fúlàní, tó ń rán wọn níṣẹ́ burúkú. Ṣẹ́yìn náà ń gbọ́? Tá bá ń sọ wípé ìlú ò rọgbọ, ìlú ò rọgbọ, irọ́ ni o. Àwọn èèyàn ẹlẹ́ran ara bíi tiẹ̀ àti tèmi, àwọn ló ń da ìlú rú. Ó dáná, àwọn olóṣèlú yìí tó jẹ́ wípé tí wọ́n ní wípé kán ṣáà máa ba nǹkan jẹ́, kí wọ́n máa rán àwọn Fúlàní kán lọ máa da ìlú rú. Lọ́wọ́ bí gbogbo ẹ ṣe ń lọ yìí, kí ni gain wọn in the first place? And then secondly, kí ló dé tó fi jẹ́ wípé because ohun tí àwọn arábí yìí ń sọ yìí, a ṣẹ̀ máa gbọ́ irú ẹ̀. So ìbéèrè mi sì ni wípé kí ló dé tó fi jẹ́ wípé àwọn ìjọba láti ìgbà tí wọ́n ti ń gbọ́rọ̀ yìí, kí ló dé jẹ́ pé up till now wọn ò wá nǹkan ṣe sí? Ó ti pẹ́ ta ti ń gbọ́ pé àwọn olóṣèlú, ìwọ tó bá mọ ìdí, ní comment section yẹn, jọ̀ọ́ torí Ọlọ́run, bá wa fi ránṣẹ́. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n fẹ́ mọ bó ṣe ń lọ, kó má kàn dàbí pé àwa kan ń sọ tiwa. Kí ni ìdí? Kí ló ń wá ká? Kí ló fẹ́? Ta ló fi irú àwọn eléyìí, ta ló fi wọ́n jẹ olórí nínú ìlú? Àwọn tó jẹ́ wípé ìwà kan pààyàn, òun ló jẹ wọ́n lógún. Ta ló wá fi wọ́n joyè? Bẹ́ẹ̀ ni, aláwa ti pariwo títí pé bí wọ́n fẹ́ o bí wọ́n kọ̀, a gbọ́dọ̀ gba orílẹ̀-èdè wa. Lọ́wọ́ yìí, àwọn Niger, Mali àti Burkina Faso, wọ́n làwọn ti ṣetán láti tú àṣírí àwọn olóṣèlú tí wọ́n ń rú àwọn Fúlàní lágbára. Àwa náà sọ náà, rí pé àwọn Fúlàní lẹ́nujọ́ mẹ́ta yìí, ìwé tán fi ń halẹ̀, pé níṣẹ́
àwọn ò fẹ́ erépá, àwọn ò bá àwọn ìjọba ṣeré o. Pé tẹ bá mọ̀ wípé ẹ fẹ́ kí á dáwọ́ gbogbo nǹkan tá à ń ṣe dúró, ẹ̀yin ẹ máa fún wa ní nǹkan báyìí 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 báyìí, bí bẹ́ẹ̀ kọ́ ní dáwọ́ ẹ̀ dúró o. Eléyìí tó tún wá ṣe pabambarì nínú ọ̀rọ̀ yìí, òun ni ibi tí àwọn agbésùmọ̀mí kan náà tí wọ́n jáde, tí wọ́n ní pé bí gbogbo ẹ ṣe ń lọ yìí o, wọ́n ní pé bí gbogbo ẹ ṣe ń lọ pé tẹ́ bá wọ̀n yẹn kẹ́ pa èèyàn bíi 10, pé kẹ́ tó mọ̀ ọ́ tó ṣẹlẹ̀ ọjọ́ kejì àwọn agbésùmọ̀mí 20 àwọn ló máa jáde. Tẹ́ bá pa 10, 20 á jáde, meaning times 2 á jáde. Wọ́n dẹ̀ ń sọ eléyìí nílùú tí ó ní ọba tó níjòyè, kò sí kankan tí anybody ṣe sí. Ó máa ṣe o. Now wọ́n ti náà máa tú àṣírí wọn o. In fact ìtó tiẹ̀ tó yà wá lẹ́nu jù, tó dójú tini jù, òun ni kí àwọn orílẹ̀-èdè 3 ọ̀tọ̀ọ̀tọ̀ kan jáde pé ní Nàìjíríà yẹn pé àwọn olóṣèlú àwọn ni wọ́n ń babẹ̀ jẹ́. Wọ́n dẹ̀ láwọn ti ṣetán àti dárúkọ wọn. Ẹ rí i pé ó ní agbára. Ìtìjú ńlá rèé o. Eléyìí ti fi wá hàn gbangba wípé Ọ̀yọ́ ni everybody wà báyìí. Bẹ́ẹ̀ ni kó tó lè dé stage tó dé tí àwọn ìjọba oríṣiríṣi orílẹ̀-èdè 3 tán ní pé ìlú yẹn àwọn olóṣèlú àwọn ni wọ́n ń ró àwọn Fúlàní lágbára, pé àwọn ti ṣetán àti tú wọn láṣìírí. Nǹkan táwọn ìlú míì tí wọ́n ń rí láìda, òun ni àwọn ọmọ ìlú yìí tí wọ́n ń ṣe, tínú wọn ń dùn. Àfi k'Ọlọ́run ṣàánú wa ni. Niger, Mali, Burkina Faso set to expose Nigerian politicians aiding bandits. Òun lẹ ti rí yẹn. Ìtìjú rèé, eléyìí ó lágbára. Ó lágbára. Àfi k'Ọlọ́run ṣàánú wa ni. Àwa tá à ń pariwo wípé ẹ jẹ́ ká pín kólúkálùkù máa lọ ẹ̀. Ṣó ti wá yé ẹ̀yin tí ẹ̀ ń pè wá ní entertainer báyìí? Ó ti yé yín. Nítorí pé láìpẹ́ yìí láì jìnnà gbogbo àwọn tí wọ́n kó ìbọn tó ń ṣe gbogbo ẹ̀ pẹ̀lú àwọn olóṣèlú, tó ń kówó tó ń ṣe gbogbo ẹ̀ pẹ̀lú àwọn olóṣèlú, táwọn olóṣèlú kan ń kówó fún wọn tí gbogbo wọn wọnú ara wọn, àṣírí wọn ti tú. National disgrace lélẹ̀, in fact international disgrace lélẹ̀ báyìí. Àfi k'Ọlọ́run máa ṣàánú wa. Wọ́n ń pa àwọn èèyàn lọ́tùn, tó ń pa àwọn èèyàn lósì. Àṣé lára àwọn olóṣèlú yìí, kò ṣe gbogbo àwọn olóṣèlú yẹn, ṣùgbọ́n lára wọn, àwọn ni wọ́n ń ṣe àwọn iṣẹ́ burúkú yìí. Àfi k'Elédùmarè gbà wá. Ìwọ tó bá yìí ń pariwo wọn Nàìjíríà, mo mọ̀ pé ní time tá wà á ti yí ẹ jù bẹ́ẹ̀ lọ wípé there's nothing like one Nigeria. Oòduà nation ni ọ̀nà àbáyọ. Bẹ́ẹ̀ ni àní rí jù báyìí lọ lórí eléyìí. A ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹ́lẹsẹ̀ abẹnáwò. Ẹni tó bá lámà bọ̀ láàní dé bá. K'Elédùmarè kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.